ìṣẹ̀ṣe àṣìṣe ni. Islam ẹ̀sìn ìmọ̀nà ni. Islam yìí sì ṣẹgbẹ́ ìṣẹ̀ṣe. Àrífín ni ká máa gbé ìṣẹ̀ṣe ṣẹgbẹ́ Islam. Ó jùlọ lọ́nà mẹ́rin. Islam àsìgbà ẹ̀sìn ni fún wa nílẹ̀ kóòtù òjìrè. Islam ìtànnìjẹ ẹ̀sìn ni fún wa nílẹ̀ kóòtù òjìrè. Islam ìpànìyàn ẹ̀sìn ni. Ẹ̀sìn ká fẹ́ pààyàn káwa máa tún ṣe àùsùbìláhì mínà ṣáítọ́nì rọ̀jìm. Ìpànìyàn ẹ̀sìn ni fún wa nílẹ̀ Kárọ̀ òjìrè tí ò sí àǹfààní tá a rí tọ́ka sí. Ṣùgbọ́n a dúpẹ́ f'Olódùmarè pé èyí tí Mufti ń pè láṣìṣe yìí, àwọn èèyàn wọ́n ti ń padà ń darí sílé. Ní ọdún 2022 tó a lò kọjá, àwọn èèyàn tí wọ́n di oníṣẹ̀ṣe nípasẹ̀ ìjíhìnrere, they are more than 5 million people. Ti ọdún ní èsì rẹ̀ tún fẹ́ẹ̀ tó jáde ńgbà tá a bá tún bọ́ sí parí ọdún. Wọ́n rí ìyàn jèrè ọkàn, máa wà là ń jèrè ọkàn àwọn èèyàn tiwọn. Bẹ́ẹ̀ bá wo iye àwọn ènìyàn tí wọ́n lọ sílùú Mẹ́kà lọ́dún ní ẹ̀ẹ́dẹ̀rẹ́ kan ńlá òye kìnní kan tí wọ́n yípo Kàábà. Ètò jẹ́ kí wọ́n pọ̀ tó bí wọ́n ṣe pọ̀ tó ni pé gbogbo àwọn èèyàn tí wọ́n sanwó láti gba kòró tí wọ́n àti ìlọ tán, wọ́n ṣẹ̀ṣẹ̀ ń lọ díẹ̀díẹ̀ nù. Tó bá di lọ́dún tí ń bọ̀ wọn lè pọ̀ tó bá mọ́. Gbogbo wa ti ń gbọ́n, bèbí ti ṣẹ́jú, ojú ti là. Ìwà máa ṣe léyìí, ọ̀pọ̀lọpọ̀ wa la ti ń padà ń darí sínú ilé. Mufti, èyí tó ń sọ yìí, ìbá dára kó o kíyèsára. Ifá ní ọlọ́gbọ́n sódì ó tú. Ọlọ́gbọ́n tó sódì tó tú ń ló dé bá Islam tó fi jẹ́ pé gbogbo nǹkan táyé ò rí gẹ́gẹ́ bí àṣìṣe pẹ̀lú wọn nígbà òní láyé tí wọ́n ń rí àṣìṣe wọn. Ọ̀mọ̀ràn sódì ọ̀dẹ̀, ọ̀mọ̀ràn tí ń sódì mi fẹ́ ta sẹ́sìn tí ò ta sí wa. Torí pé ìṣẹ̀ṣe kì í bú ni, ìṣẹ̀ṣe kì í fàbùkù kan ni, ìṣẹ̀ṣe kì í sọ̀rọ̀ ẹni láìda, ìṣẹ̀ṣe kò sí ní mẹ́nu àtẹ́ kó fi sọ̀rọ̀ èèyàn. Ènìyàn tó wá mọ̀ sí ọ̀pẹ̀ ńlẹ́ni tí ó sòdè náà pẹ́ títí. Níwọ̀n ìgbà tẹ́ so níṣẹ̀ṣe ó ṣe mọ̀ pàṣìṣe ni. Bẹ́ẹ̀ sì ni Mufti wo ìtàn rẹ̀ rèé lẹ̀ yìí o. Kódà gbogbo bó o ṣe ṣèwé, gbogbo tó fi bẹ̀rẹ̀ lórí ká máa ju akọ aláǹgbá tẹ́ dórí ọpọlọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Bàbá wa tó sọ ní ìsìn ẹ tún sọ pé the formation of character ńlọrọ̀ tó sọ, ó bú bàbá yín, ó ṣe gbá ó sọ̀rọ̀. Má wulẹ̀ ta sí wa oníṣẹ̀ṣe. Ṣé dandan ni? Mufti, kò sí bá ti sọ̀rọ̀ rẹ táwa tún ní sọ dórí àwọn tó bí ọ. Àmọ̀tán rẹ, àmọ́ bó ti ṣèwé, gbogbo ẹ̀ pátá náà jẹ́ òye wa bí ò sójú àwọn tẹ́ ẹ jọ lò gbà ń bẹ̀ o. Ipa ìgbìyànjú táwọn tó sì jẹ́ bàbá tó bí ọ tí wọ́n gbé nínú tí ń jẹ́sẹ̀ ṣe nínú ètò ìlú, nínú ètò ààbò kì í ṣe kékeré. Kì í ṣe kékeré. Àkúkú mẹni tí ń ṣira wọn lọ́nà nínú wa àtẹnìkejì rẹ. Bóun ní ń ṣì ọ́ lọ́nà ni, bí wọ́n ló ń ṣì lọ́nà ni àti ẹ̀kúkú mọ̀. Mufti, ṣé wọ́n nìkan lọ kọ́kọ́ kéwú nínú ìran rẹ ni? Torí pé akitiyan táwọn tí wọ́n bí yín tí wọ́n ṣe é lẹ̀ tí a rí tọ́ka sí nínú ìṣẹ̀ṣe ipa wọn òun o. Ṣùgbọ́n ipa èyí tẹ̀ ń ṣe yìí rúrun rẹ̀ kò lọ títì. Àìlọ títì ẹ̀ ni pé rántí pé lórí ẹ̀ ló ti bẹ̀rẹ̀. Èyí tó ń ṣe yìí a dúpẹ́ f'Olódùmarè. Ṣùgbọ́n ó yẹ kó máa jó ohun ìtìjú fún ni nígbà tá a bá rí èèyàn tí bá ń fi ohun àtẹ́, ohun àbùkù, ohun tí ò da tí bá fi ń sọ̀rọ̀ ìran rẹ̀. Ìran oníran lẹ́yìn gbé tí wọ́n lérí wọn. Ìran oníran ilẹ̀ yìí gbé tí wọ́n ilẹ̀ gbé kọ́rùn ilẹ̀ ń jíṣẹ́ rẹ̀ kálí ayé. Ẹ rántí pé bẹ́yìn tí ń ṣe yìí, àwọn kan ń bẹ tí wọ́n gba tiwa náà. Brazil ni, Cuba ni, US àti gbogbo orílẹ̀-èdè káàkiri níbo ni wọn ò ti ṣẹ̀ṣẹ̀ ṣe tó fi ń pè láṣìṣe. Orílẹ̀-èdè wo la dé láyé tí wọn ò ti máa ṣe ìṣẹ̀ṣe tiwọn. Kódà àwọn Arab tẹ́ tún kà á kún, tẹ́ tún kà á yẹ, tẹ́ tún pọ́n léyìí, wọ́n ní ìṣẹ̀ṣe tiwọn. Nínú ìṣẹ̀ṣe tiwọn ìníláwà ní tí, nínú ìṣẹ̀ṣe tiwọn ìníwọ́sọ tí yín àti gbogbo àwọn ìrìn àjò tẹ́ ń ṣe bẹ́ẹ̀.
kéèyàn tó wá yanu gbàgà kó tó wá sọ pé ìṣẹ̀ṣe àṣìṣe ni nínú ibi téèyàn bá dàgbà dé lọ́jọ́ orí ẹ̀ ipò tọ́lọ́run ọba tó gbé yín dé nínú Islam lọ́dọ̀ yín ẹ tó ẹni àpọ́nlé dandan ni kọ́kẹ́sẹ̀ máa fi gọ̀gọ̀ kẹ́ ẹ máa fi fa tọ́wọ́ yín ò tó kẹ́ ẹ fi wá máa rábùkù tí ò tọ́. bẹ́ẹ̀ nìkan bá bímọ tó sọmọ rẹ̀ ní Mọ́remí bẹ́ẹ̀ nìkan bá bímọ tó sọmọ rẹ̀ lódùdúà bẹ́ẹ̀ nìkan bá bímọ tó sọmọ rẹ̀ ní gbogbo tó bá wulẹ̀ kọ́ sọ tó bá yá dúró ẹni bí ọ̀bà sí láyé mọ́ ọmọ lè padà change ó kọ̀hún a ní bàá mi tí wọ́n kúkú sọ mí ti lọ bàbá mi lọ sọ mí ló kan ṣùgbọ́n òun ọ̀jẹ́ ta ló jẹ́ sọmọ rẹ̀ ní jápátá ẹ ṣe dáadáa torí gbogbo ń tẹ́ bá gbóni yín ṣe ńlọ́lá ó sọ ọ̀la tí ó wàá sọ yìí kí lẹ fẹ́ kí wọ́n máa sọ lẹ́yìn yín lọ́la tó fi jẹ́ pé ń bẹ́ẹ̀ bá lọ tẹ́ bá ẹ bọ̀ lórí ìṣẹ̀ṣe náà lẹ́ẹ̀ padà fàbọ̀ sí tó bá jẹ́ pé ń bàbá tí wọ́n bí yín wọn ò bá ṣe dáadáa tó bá jẹ́ pé wọ́n jẹ́ èèyàn tó gbé kàdání tẹ́ fi rí ìṣẹ̀ṣe gẹ́gẹ́ bí ẹni tí ọ̀dà ẹ máa béèrè tí ọ̀bá yé yín lórí afẹ́fẹ́ ẹ máa béèrè ọ̀rọ̀ sì máa jáde ọlọ́run bá ti ṣayé dẹ̀rọ̀ fún wa a ti gbìyànjú láti ṣayé dẹ̀rọ̀ fúnra wa tí ọ̀bá yé ayé bẹ́ẹ̀ bá sọ sórí afẹ́fẹ́ èèyàn gbèsè ọ̀rọ̀ ọpẹ́ tó láàrin ọjọ́ márùn-ún èsì ọkàn orí ìjọ kan wà láàrin mo ń wò títí tí mo á pé bàbá ní ká mọ́ sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí ó ti pẹ́ ó ti ń tó bí ọ̀sẹ̀ bíi méjì tí ń lọ bí ọ̀sẹ̀ bíi mẹ́ta tí Mufti ti sọ̀rọ̀ yìí ọlọ́run ló ní kó má jẹ́ Mufti ilẹ̀ Karo Jire Olódùmarè ló ní kó má jẹ́ Mufti ilẹ̀ Yorùbá ọlọ́run bá ló ní kó má jẹ́ Mufti Nàìjíríà kálọ̀ ọba jẹ́ ni ọlọ́run lọ́mọ bọ́ ọba ṣe báyé jẹ́ tó iṣẹ́ tẹ fẹ́ sínú Islam pọ̀ àwọn ìmọ́lẹ̀ tó ẹ̀kẹ́ ẹ̀tàn ní Islam pọ̀ ọ̀pọ̀ ju kó jẹ́ pé kẹ́ ẹ fẹ̀tẹ̀ ẹ̀tẹ́lẹ̀ kó jẹ́ pé mọ̀ pàlàpàlà lọ ẹ ṣe dáadáa ẹ̀yin náà lẹ́sìn máa kọrin ẹni ẹ̀dá ẹ̀wù wáré nítorí ọ̀la Mufti ọjọ́ ẹ̀wù wáré nítorí ọ̀la ẹ̀dá ènìyàn lọ́pàtàkì jù kò sẹ́ni tó mọ̀la àyàfọ́ Ọlọ́run ẹlòmíà ní adéyẹfà só kéwu ni èmi ò kéwu rí o ẹni bá mọ̀ tàn mí kọ́ mọ́ sọ èmi ò kéwu rí n ò sí lọ ṣọ́ọ̀ṣì rí látọjọ́ tí wọ́n ti bí mi wọ́n bí mi sínú ìṣẹ̀ṣe ni ìṣẹ̀ṣe ni mo dàgbà sí ìṣẹ̀ ni mò ń ṣe ìṣẹ̀ṣe láyà mi ìṣẹ̀ṣe lọ́mọ mi ìṣẹ̀ṣe lẹ̀sìn mi ìṣẹ̀ṣe ni wọ́sọ̀ mi ìṣẹ̀ṣe ni jẹun mi ìṣẹ̀ṣe ni iṣẹ́ mi ìṣẹ̀ṣe ni lọ́ mi ìṣẹ̀ṣe ni bọ̀ mi ìṣẹ̀ṣe tó lọ́rọ̀ tí mo tún sọ fáyé ṣé bẹ́yàn bá tí wàá gbà Islam ń wá lọ sọ pé kéèyàn má dáa ni Mufti ọ̀ọ́dá jù mí lọ́wọ́ wájú Ọlọ́run mo fẹ̀mí mi fi búra inú máa ṣe dáadáa wàláì ọ̀ọ́dá wàláì mo súnmọ́ Ọlọ́run ọba wọ́n sọ pé ọ̀rọ̀ mo fẹ́ bọ́ mo fi ń pe wàláì mo súnmọ́ Ọlọ́run ọba jù ọ́ lọ Ọlọ́run mọ̀ mí jù mí lọ ọmọ mi jù ọ́ lọ ìfọkànbalẹ̀ mi pẹ̀lú Ọlọ́run ó tún fi mí lọ́kàn balẹ̀ pé èmi àtọ́lọ́run àríwọ̀ ọ̀bàjẹ́ tó ti yẹ ikùn ní jìn òkùnkùn ní kùn kó nínú ọmọ mọ̀nú ẹ̀ Mufti ẹ jẹ́ á ṣe dáadáa èyí tí ò jẹ́ kí n tún fẹ́ sọ̀rọ̀ jù báyìí lọ tó jẹ́ kí n sọmọ níwọ̀n báyìí ni pé ńgbà tí mo dáfá nítorí ẹ̀ ifá nínú ọmọ tó o bí ó lò ti bírù mi kan ó sì ti bírù ta lọ́lọ́run kan irú mi tó o bíhun àti irú ta lọ́lọ́run tó o bíhun nígbà tá a bá ẹrọ́dún díẹ̀ sákòókò tá a wà yìí wọ́n yapa kúrò lọ́nà rẹ̀ wọ́n bọ̀ sínú ìṣẹ̀ṣe iṣẹ́ tí mò ń ṣe yìí ni wọ́n mọ̀ ẹ́ jẹ́ tó ní mo máa ń sọ̀rọ̀ yẹn mo lẹ́ni tí ọba ti gbà fún ìṣẹ̀ṣe mo ní yóò bírù mi lọ́mọ ó tiẹ̀ ti bírù mi lọ́mọ already kọ́mọ wọn kàn sọ fún ọ pé bàá mi ìwọ ló ń ṣe yìí èmi ò ṣe yìí mọ́ ẹ lọ gbọ́lẹ̀ àníkù Mufti ó ti bírù mi ó ti bírù ta lọ́lọ́run tí ó máa sọ̀rọ̀ bí ta lọ́run ti ń ṣeun níbi tí bàbá ta lọ́lọ́run wà wọn ò sí láyé mọ́ kọ́ lódùmarè kọ́ bá ní pàṣìṣe wọn rẹ́ àdúrà kankan yìí sì ìbókù gbogbo ohun téèyàn bá gbélé ayé ṣe lèyìn ó jíṣẹ́ rẹ̀ inú bàbá ń dùn lóde ọ̀run ni torí pé níran wọn nídìílé wọn Ọlọ́bàtálá ni wọ́n ó ti gbé dìde ayé rẹ̀ ti dá a yàtọ̀ atúnṣe tún kí kú oríire ni o àṣẹ̀tún kí kú oríire nílò ariwo kọ́ dandan kọ́ ni ká ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ sàfẹ́fẹ́ àṣẹ̀ṣẹ̀ tún kí kú oríire ìyẹn ọjọ́ àbámẹ́ta ìrìnrìn àjò ńlọ wọlé ó dé kábìtì tọ̀ gbogbo ibi tó ní kálukú ti jẹ́ ní tí ó jẹ́ láyé Ọlọ́run ọba ti fi ètò bọ́lá ń bá wa sọ pé kó jẹ́ kan bí tó wà ó má jẹ́ níjẹ̀kújẹ́ Ifá ní bọ́lá bá ń tà
kò sẹ́ni tí kì í wù ṣùgbọ́n bọ́lá bá dojú dé a máa sú ni. Mufti ẹ jẹ́ á ṣe dáadáa ìwọ̀n bá ọ̀rọ̀ mi tí mo fẹ́ sọ lónìí kò tiẹ̀ ní pọ̀ rárá kò ní jù bá náà lọ kó lódùmarè kó wà pẹ̀lú orúkọ mi tí ò yí padà Babawo Adéifá ìwà lẹ̀sìn àtúwàbà